àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv má yìí kò tiẹ̀. akínwó káàbọ̀ sí abala Nnkan-n lórí ìkànnì tẹlifíṣàn ojútólé tó kárí ayé. Kí la fẹ́ bára wa sọ lónìí lórí abala Nnkan-n? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kẹ́ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn kàyéfì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtèyí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ẹ máa bá wa ká lọ. Wọ́n ká ìbọn mọ́ olokada lọ́wọ́ lẹ́kọ̀ọ́. Ọwọ́ àwọn èèyàn àdúgbò Dolphin Estate ní ìpínlẹ̀ Èkó ti tẹ ọkùnrin olokada kan ládùúgbò náà. Ìbọn ìléwọ́ ni wọ́n bá lọ́wọ́ ọkùnrin náà lásìkò tó wọnú agbègbè náà lọ́sẹ̀ tó kọjá yìí. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ ọkùnrin náà ya àwọn ará àdúgbò yìí lẹ́nu ni pé iṣẹ́ àwọn tó máa ń fi ọ̀kadà kó ẹrù tí wọ́n ń pè ní dispatch rider òun lọkùnrin náà ń ṣe. Ohun tó sì gbé e dé àdúgbò nìyẹn. A gbọ́ pé nítorí ìwà ọ̀daràn táwọn aráàta kan máa ń wù ládùúgbò yìí ló jẹ́ káwọn èèyàn ibẹ̀ ṣe ọ̀rọ̀ wọn ní ojúlára kan fi sọrí tí wọ́n ṣe ètò ìdáàbòbò tó nípọn sí gbogbo ọ̀nà tó wọ inú àdúgbò náà. Bí ọkùnrin yìí ṣe wọnú agbègbè yìí bí ẹni tí wọ́n ń fi ọ̀kadà rán níṣẹ́ láti gbé ẹrù fún ẹnìkan tó ń gbé nínú àdúgbò yìí làwọn ẹlẹ́ṣọ́ ààbò dá dúró tí wọ́n sì ní àwọn fẹ́ wo ohun tó wà nínú pátákó tó wà lẹ́yìn ọ̀kadà rẹ̀ yìí. Kàyéfì ló sì jẹ́ fún wọn nígbà tí wọ́n bá ìbọn nínú ẹrù rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe bí pé ibo ló ti rí ìbọn, ọkùnrin yìí kò rí èsì kan gidi fún wọn, ṣe ló ń wò bọ̀ bí ẹran orí ìrẹsì. A gbọ́ pé wọ́n ti fa ọkùnrin náà lé àwọn agbófinró lọ́wọ́ fún ìwádìí tó péye. Bẹ́ẹ̀ làwọn adarí àdúgbò náà ti rọ àwọn èèyàn láti wà ní ìfura ní gbogbo ìgbà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ọ̀nà ni àwọn èèyàn bí máa ń gbà láti fi ṣọṣẹ́ fún àwọn ará àdúgbò. Nnkan-n ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ẹ jẹ́ ká sáré yàbàrà ká tún lọ sí eléyìí. Ẹ jẹ́ ká wo ohun tó tún ṣẹlẹ̀. Àní Nnkan-n o, Nnkan-n. Ọmọdébìnrin kan ló dẹ̀dẹ̀ àpọ̀ pẹ̀lú àwọn rẹ̀ pé wọ́n jí òun gbé ló bá ní káwọn ẹbí òun fún un ní mílíọ̀nù 5 náírà. Àwọn èèyàn kan ti wà ní àkólò àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó báyìí lórí ẹ̀sùn pé ọ̀kan nínú wọn parọ́ fún àwọn ẹbí wọn pé àwọn ajínigbé jí òun gbé láti gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ọmọbìnrin tó purọ́ ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Nnkan-n nígbà tí àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jẹ́ níṣẹ́ láabi ń jẹ́ Esther Anyanwu àti Anthony Chinakwe. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin fi síta ní sọ pé ìlú Àkúrẹ́ ni ó gbé ń gbé ìrìnàjò ló ṣe wá sí ìlú Èkó. Bó ṣe dé ìlú Èkó ló pe àwọn tí wọ́n jí gbé láti wá jí òun gbé tí wọ́n fi òun pamọ́ káwọn lè fi gba owó lọ́wọ́ àwọn ẹbí òun. Lọmọbìnrin náà ṣe fídíò tó fi ránṣẹ́ sáwọn ẹbí rẹ̀ níbi táwọn ajínigbé ẹmẹ̀wà rẹ̀ ọ̀hún ti ń nà án tí wọ́n sì lù tí ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu rẹ̀. Ṣùgbọ́n náà la gbọ́ pé obìnrin aṣojúlóge kan òun ló dá ọgbọ́n tó fi dàbẹ́ ni pé ẹ̀jẹ̀ ló bo Nnkan-n. Bí ó ṣe lágbọ́ pé àwọn ẹbí ọmọbìnrin náà ti ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí tí ìwádìí tó lọ́rìn sì bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwádìí náà ló jẹ́ káwọn ọlọ́pàá mọ ibi tí àwọn èèyàn náà wà. Nígbà tí wọ́n sì débẹ̀ inú fàájì ńlá ni wọ́n bá Nnkan-n àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n tún sọ pé wọ́n jí òun gbé yìí. Nínú ìwádìí àwọn ọlọ́pàá ni wọ́n ti mọ̀ pé ọmọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Margaret tó ń ṣiṣẹ́ aṣerunlọ́ṣọ̀ọ́ òun ni wọ́n gbé iṣẹ́ fún láti jẹ́ kó dàbí ẹni pé àwọn ajínigbé náà ti lu Nnkan-n dáadáa láhàámọ́ wọn. Agbẹnusọ àwọn ọlọ́pàá yìí ní àwọn èèyàn tọ́wọ́ tẹ̀ wọ́n ti ń jẹ́wọ́ ohun tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà àti pé lẹ́yìn ìwádìí ni wọn yóò fojú ba ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ló gbóṣùbà fún àwọn ọlọ́pàá fún iṣẹ́ ńlá tí wọ́n ṣe. Ṣé ẹ rí i pé Nnkan-n ṣé ẹ rí i pé lóòótọ́ ó yẹ ká máa wà ní ìfúnra. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ ilé ayé yìí ó ti wá gbẹ̀gẹ́. Ṣé ẹ rí i pé ọ̀nàkọnà òun làwọn èèyàn fi ń wá owó
àní nǹkan ń bẹ nǹkan ń bẹ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe. À ń lọ ná, a tún padà bọ̀ lọ́jọ́ míì. Gbogbo ire gbogbo lọ́ọ̀dẹ̀ wa, àwa ò ní kú, ẹ̀yin náà ò ní kú. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ pátá, ẹ̀yin tẹ́ ń fẹ́ wa, tẹ́ ń fífẹ́ hàn sí wa, tẹ́ ń bá wa wo àwọn fọ́nrán wa. Ọlọ́run ọba kò ní pa náà fẹ́ wa. Àbùdí báyìí ní tolókun, àbùdí báyìí òun náà ní tọlọ́sà. Ire gbogbo ire lọ́ọ̀dọ̀ yín, ẹ kò ní lóhun gbésọ̀nù bí kò ṣe bí ọmọ. Ojú tó lé ojú tó kò, òwe Yorùbá ni. Ojú tó lé ojú tó kò, òwe Yorùbá ni. Níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó lé ojú tó kò, òwe Yorùbá ni. Ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn, àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn. Ojú tó lé ojú tó kò, òwe Yorùbá ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.